minutes to cut it. When is after 2 minutes to cut it? Huh? Speak loud. My name is Ike Lobichama. From where, please? From Olu where? Huh? I'm from Igbo. Imo State. Imo State, yes. Olu Yes. town from Imo State. Yes. How long have you been in Ghana? Just getting to 1 month now. What is your name? My name is Asos Divine. Divine. Yes. How old are you? I'm 16 years old. 16 years. My God. How long have you been in Ghana? To the 7th of this month will make me 2 months. 2 months. You are from Imo State. Yes. What is your name? My name is Odruke Olebi Miracle. I'm from Imo State. That was not South. Sorry. that was out. Sorry. You will be fine in Jesus' name. God will take care of you, my children. What is your name, sister? My name is Selina Danjuma from Plateau State. Oh, mommy. How old are you? I'm 18 years. How long have you been in Ghana? 7th of this month will make me 2 months. My name is Odruke Onyechukwudu. Speak now, please. My name is Odruke Onyechukwudu. Where are you from? Give Imo to State, Odnepa. Imo State. How old are you? 16 years. 16 years. Stand up, let me see you. My brother, this 1, 2, 3, they are the same mother, the same father. 3 of you are from the same mother, The same father. the same father. Have you spoken to your parents? Where are your phones? This is our phone. You're taking all your phones. Who brought you to Ghana? His brother. The brother. the brother of this person. the brother of this one. Okay. So you are from Imo State. 16 The years. same mother, the same father. 14th Three. October will make me 16 years. Jesus Christ. So you are still 15 plus. And you have been in Ghana. And what have they been doing to you? They take you out to see men. To see men. Prostitute work. And they pay you. No, they don't pay me. Any money you work, they took you. We give them every single 15 years. Every single month. See our children in diaspora, 15 years. Out of their own wish. Children are supposed to be in school. These are the great future leaders of Nigeria in diaspora. 15 years. 3 children from one father, same mother from Imo State. That's it. Ẹ kú déédéé wòye o ẹ̀yin ọmọ ìyá mi nílé lóko lẹ́yìn odi. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan rẹpẹtẹ fún ìfẹ́ tí ẹ fi bá mi gbé ní ìlú Amẹ́ríkà. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, mo wà ní ìlú Houston níbi tí wọ́n ó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi in advance ní alẹ́ yìí. Aago 8 ni a máa bẹ̀rẹ̀. Mo dẹ̀ dé sílé ọmọ mi alálùbáríkà kan níkẹ́. Ara àwọn ọmọ tí àwa tọ́ dàgbà nídìí iṣẹ́ tíátà tí Ọlọ́run dẹ̀ fún wa tọ́, tí Ọlọ́run wá jẹ́ kó bá já sí ibi rere. Kí n tó kúrò ní Houston yìí náà, màá polówó àwọn nǹkan tó ń tà ní ṣọ́ọ̀bù ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Torí ó tẹ́wọ́ gbà mí gan, ó tẹ́ mi sí rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Kò dẹ̀ sí ẹni tó tiẹ̀ lè mọ̀ pé kì í ṣe bí Amina ṣe jẹ́ sí mi ló ṣe jẹ́ sí mi. Everybody tó ń rí mi pẹ̀lú ẹ̀, wọ́n ń rò wípé yes, bí ọmọ bíbí inú Sokoti ni. Torí bó ṣe máa ń ṣe sí mi nìyẹn. So ọ̀dọ̀ ẹ̀yin ni mo máa wà títí tí màá fi padà lọ sí New Jersey níbi tí wọ́n ó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi náà ní on the 14 oṣù tí a wà nínú rẹ̀ yìí, kó tó di pé mo padà sí Chicago níbi tí wọ́n ó ti ṣe ti final birthday grand final. So ìyẹn ní on the 15 ní ìlú club nílùú Chicago. Èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. Ṣé rí lénìí àwọn ọmọ tí ẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yẹn ni mo rí lénìí. Inú ilé ọmọ mi ń bì ni mo sùn sí lóru òní tí mo rí mọ́júmọ́. Mo sì nígbàgbọ́ wípé mo máa sọ ọ̀rọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ lórí irú ẹ̀, torí kò yẹ kí irú ẹ̀ máa continue. Ẹ dákun, ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká bára wa sọ ohun tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ gangan. Tá a bá fẹ́ bára wa sọ ohun tí jẹ́ òótọ́ ọ̀rọ̀,
a wá máa béèrè question lọ́wọ́ wa wípé àwọn ọmọ kéékèèké tá a rí yẹn, àwọn ọmọ tí ò tí ì yọ lójú ara tí wọ́n ń lọ kó wọn ṣiṣẹ́ aṣẹ́wó yẹn, ẹ dákun torí Ọlọ́run, kí ni assurance pé wọ́n sọ fún òbí wọn kí wọ́n tó lọ? Òtá bá ní ká blame òbí, a tún rò pé okay, ṣé wọ́n dágbére fún àwọn òbí wọn? Tí wọ́n bá tiẹ̀ wá dágbére fún àwọn òbí wọn, ẹni tó kó wọn lọ ṣiṣẹ́ aṣẹ́wó yẹn, kí ni nǹkan tó promise àwọn òbí wọn pé òun ń bọ̀ á kó wọn ṣe? Ó ṣeé ṣe kí wọ́n ti lérí léka, kí wọ́n ti promise heaven and earth. Eléyìí náà ni ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lọ́gbọ́n tó bá jẹ́ wípé irú àwọn eléyìí wọ́n ti sọ fún ìyá wọn, ẹni yẹn lọ sọ fún ìyá wọn, ẹni tó lọ kó wọn ṣiṣẹ́ kíṣẹ́ yìí ó lọ sọ fún ìyá wọn tó dẹ̀ ti promise wọn ní one thing or the other. Ó possible kí ìyá wọn ó gọ̀, ẹni tí kìí ṣe mọ̀lẹ́bí ẹ tó mọ̀ rí, ẹni tó tiẹ̀ láyàláyà tó mú ọmọ ìyá rẹ̀ gangan náà lọ láti lọ sí the same iṣẹ́ aṣẹ́wó tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ aṣẹ́wó lòun kó wọn lọ ṣe. Ẹ rí i pé ó bad gan. So most of the time a ní bá wọn bá olè wí, a ní bá wọn bólè wí, a ní ibi tó lọ ń gbé sí ni ò dá o. Ṣé rí ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ ká wà emotionally sentimental lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Let us call a spade a spade. Ṣé rí tá a bá ti ń sọ̀rọ̀ tá a bá lè máa yọkùn mú òkun ẹ̀, problem ni fún wa. Torí táwọn eléyìí náà bá tún máa wí sìn, wọ́n máa blame ìjọba ni. Ìjọba làwọn náà máa blame. Wọ́n ní torílẹ̀-èdè bá dáa ni, ṣé àwọn ọmọ yẹn lọ ṣe tí wọ́n ṣe yẹn? Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni tí ò ronú délẹ̀ ni. Because gbogbo àwọn ọmọ tẹ́ ẹ rí yẹn dákun, kò sí èyí tí ìpò tó tó sí ìpòsù méjì. Àwọn tó pẹ́ jù náà ní oṣù kan àti díẹ̀ tí wọ́n ní next week ní ọ̀sẹ̀ ìpòsù méjì. Now, ṣé ìgbà tí wọ́n bọ́ wọn lẹ́nu àti ìpòsù méjì yẹn ni wọ́n dá a bá yẹn? Àbí ta lè rí àwọ̀ ọ̀sẹ́ tàbí àwọ̀ ẹni tẹ́bi ń pa tàbí àwọ̀ ẹni tí àwọn òbí rẹ̀ ò mójútó nínú àwọn ọmọ yẹn? Ta lè rí àwọ̀ aṣálẹ̀ lára àrú àwọn ọmọ yẹn tá a máa ní àdánwò tó bá wọn náà ni wọ́n fi kúrò Nàìjíríà tí wọ́n fi sá lọ bẹ̀ yẹn? Ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ń tá a máa ń sọ sí àwọn ọmọ wa létí gan kó bá wọn. Ẹ máa kọ̀ndẹ́mù ìjọba ní ẹ jẹ́ káwọn ọmọ yẹn gan mọ̀ pé àwọn ní láti fọwọ́ ara àwọn ṣiṣẹ́, kì í ṣe pé àwọn náà gbọ́kànlé ìjọba. Ìgbà tí irú wa náà dàgbà ìjọba wà láyé náà. Ìjọba at least irú èmi ò kájú primary 6 lọ. Ìjọba wà láyé ńgbà tí àwa náà wà kékeré náà. Ìjọba kọ́ ló ń bọ́ àwa. Ìjọba kọ́ ló ń fún wa níṣẹ́, àwọn òbí tiwa ni wọ́n fi wá sẹ́nu kọ́ṣẹ́. Táwa ránra wa ní orí tí iṣẹ́ rán wa, tí mo fi kúrò níbi iṣẹ́ tí bàbá mi fi mí sí, tí mo lọ sídìí iṣẹ́ battery charger. Ara pé ọmọkùnrin ẹni tí mo kúrò níbi iṣẹ́ battery charger, mo lọ sídìí iṣẹ́ tíátà tí mo ti wà lẹ́nu ẹ̀ láti kékeré mi. So, although èèyàn lè ṣe náà kó rí rádaràda lónìí téèyàn ní máa fi irú tá à ń fi sọ̀rọ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá mi ṣe, mo ṣe, mo dẹ̀ lálùyọ lórí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà dẹ̀ ṣe, wọ́n lálùyọ lórí ẹ̀. So, ẹ ti jẹ́ kí àwọn ọmọ kéékèèké yìí mọ̀ pé wọn ò nídìí láti struggle fún gbèsè ayé ara wọn. Ìjọba ló yẹ kó ṣe lé, ìjọba ló yẹ kó ṣe lé, ìjọba ló yẹ kó ṣe lé. Ó dẹ̀ jẹ́ ọjọ́ ẹni tó máa ń bà mí lọ́kàn jẹ́. Ṣé rí ọ̀nà kan wà tó ṣe pàtàkì tó jẹ́ pé mo lè blame gọ́fúmẹ̀ntì lórí ẹ̀. Ọ̀nà ẹyọ kan ni. Ọ̀nà tí mo lè blame gọ́fúmẹ̀ntì lé lórí ẹ̀, ẹ má bínú, mo kàn sórí kọ kíní yẹn sílẹ̀ nígbà tí mo jí yẹn ni. Mo kàn kọ àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí sílẹ̀. So ó ṣeé ṣe kẹ́ ẹ rí pé mò ń wo orí fóònù mi níbi tí mo kọ sí. Ọ̀nà oró kan tí mo lè gbà bú ìjọba ni wípé àwọn ìjọba wa wọ́n kọ̀ láti ṣe òfin tó lè fìyà jẹ irú àwọn èèyàn tó ń hurú wà yìí. Torí tẹ́yìn náà tẹ́ bá sọ tọlọ́hun,
a ti ń rí irú nǹkan yìí lórí íńtánẹ́ẹ̀tì ó ti lé lọ́dún 5 sí 6 lọ́dún kan gbà mí a rí ikọ̀ irú eléyìí bíi 4 5 láàrin ọdún ìjọba ò tí ì tó àwọn House of Assembly ò tí ì tó ṣe òfin kan tó jẹ́ wípé ẹni tí wọ́n bá gbámú tó máa wà lẹ́wọ̀n gbére tàbí kan fún lẹ́wọ̀n bíi 40 years tó lè mú kí àwọn ẹlòmíín máa sá fún irú ìwà yẹn àwọn House of Assembly tí wọn ò ní enact irú òfin yẹn láyé wọn ò ní báyẹn enact irú òfin yẹn wọn ò ní báyẹn enact torí pé àwọn ń fẹ́ kí àwọn ọmọ tí yán mọ̀ sóríire so that wọ́n á rẹ́ni pè ránṣẹ́ dé tòrutòru wọ́n á rí àwọn tí wọ́n ó pín owó fún pé ẹ máa háwó fáwọn ẹgbẹ́ yín láti wá dìbò fún wa wọ́n á rá àwọn tí wọ́n ó kó àdá lé lọ́wọ́ but nígbà tí wọ́n bá ti lísìn sẹ́yìn òbí tí wọ́n bá ti ṣe dáadáa táwọn náà kàwé táwọn náà di ẹni tó ń ṣiṣẹ́ ní one office or the other tó dẹ̀ ń rí owó oṣù gidi gbà wọ́n ti mọ̀ pé imú tó bá dilẹ̀ ni irú rẹ̀ sọ wọ́n ti mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ lè sùn bẹ́ẹ̀ níṣẹ́ wọ́n ti mọ̀ pé agbára àwọn ò lè kárò àwọn yẹn so wọ́n máa encourage yín pẹ̀lú àdánwò burúkú tẹ̀ ń kó àwọn ọmọ yín sí yẹn ìjọba máa encourage yín torí ìjọba ti wá àwọn tọ́ọ̀gì ni wọ́n lò lórí ìjọba ẹ má bínú ìwọ tó kì í bá ń lo tọ́ọ̀gì nínú wọn gbà pé ìwọ kì í lo tọ́ọ̀gì gbogbo yín ni mo kó pọ̀ ṣùgbọ́n ìwọ tí wọ́n bá mọ̀ pé lóòótọ́ ìwọ o nílé ayé tiẹ̀ o ìwọ kì í bá wọn lo tọ́ọ̀gì o fine gbà bẹ́ẹ̀ bọ̀ mo kó gbogbo yín pọ̀ pé tọ́ọ̀gì lọ́pọ̀lọpọ̀ yín máa ń lò lórí ipò ibi constituency míì tẹ́ bá ti ń dìbò tẹ́ mọ̀ pé bòyẹn ò fẹ́ fọ yín irú àwọn ọmọ ẹjọ́ yẹn tí wọ́n gbọ́rọ̀ sọ́bì lẹ́nu tí wọ́n kàwé tí wọ́n ń kó lọ ṣiṣẹ́ kíṣẹ́ yìí irú wọn ni wọ́n ó lò láti lọ jí àpótí ìdìbò gbé despite the fact pé ọlọ́pàá kó bọn lọ sọ́jà kó bọn lọ́wọ́ ìníkan kó bọn lọ àwọn náà kó bọn tiwọn lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n máa ń rí ààbọ̀n lé lọ́wọ́ àwọn ọmọ tá a bá tọ́ àwọn ni wọ́n ó gbé ilé tá a bá kọ́ tá a bá ti kọ́ ọmọ kan òní ó gbé ilé táwa gan kọ́ òní ó gbé ta so nígbà kan àwọn òbí wa máa ń sọ pé àwa ni ọjọ́ iwájú àwọn àwa náà sọ sìn pé àwọn ìwé ìsìn irú àwọn ọmọ tá a rí ẹ à ń pé àwọn lọ́jọ́ iwájú wa ẹ dákun sọ́jọ́ iwájú rere ni wọ́n fi hàn wáyìí kí ni irú àwọn ọmọ yẹn kí ni wọ́n sì lè rí ọjọ́ iwájú rere lò kọ́lọ̀ nídùmarè jẹ́ kí wọ́n rí ọjọ́ iwájú rere lò kí nídùmarè ọba ayérayé kó jẹ́ kí wọ́n rí ọjọ́ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn tí wọ́n kó àwọn ọmọ yẹn tí wọ́n jẹ́ ká mọ̀ wípé nǹkan aburú bẹ́yẹn ni wọ́n lọ sí inú mi rẹ̀ dùn pé wọ́n ní wọ́n ti mú ẹni tí bóyá ẹni tó kó wọn lọ ní o bóyá ẹni tí wọ́n lọ bá lọ ní o wọ́n sàtìmẹ́nì kan wọ́n lọ́wọ́ àná àtìmẹ́lẹ̀ inú mi dùn lórí yẹn ṣẹ́rí ẹ̀yin èèyàn wa gọ́fìmẹ̀ntì fail nípa pé ó yẹ kí wọ́n enact òfin tán bá tó wá enact òfin tán tírú wọn bá ṣẹ̀wọ̀n kí wọ́n wá bá wa broadcast ẹ̀ gan-an kí wọ́n fojú ẹ̀ hàn kí wọ́n fi ojú irú àwọn yẹn kí wọ́n fojú wọn hàn káyé orí tí wọ́n ṣe èèyàn ń jalè ẹ kábàámọ̀ lọ́wọ́ lóòótọ́ òfin orílẹ̀-èdè sọ pé ẹ sì máa pè é suspect títí tí wọ́n fi dájọ́ fún ṣùgbọ́n èèyàn kábàámọ̀ lọ́wọ́ ẹ wà máa bójú rẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n fojú wọn hàn why ẹ fojú ọmọ olè hàn káwọn òbí wọn náà mọ̀ pé nǹkan tó ń ṣe ọ̀dà so bá a bá rí ẹni tí ọmọ wọn rìn nípasẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n á tètè pé ọmọ wọn padà torí pé wọ́n bẹ̀rù ọjọ́ iwájú tí wọ́n fojú àwọn ọmọ tiwọn náà hàn báyìí lórí iṣẹ́ olè jíjà so wọn kò sígbà kankan tá a fi bẹ́ẹ̀lì orúkọ àwọn èèyàn kan tó book lórí iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe gbogbo wa la mọ̀ wípé rape ó wà categorically ni àwọn kan rape ìyàwó wọn torí ìyàwó tó fẹ́ sílé tó bá táwọ́ sí tó bá ti sọ no tó bá ti force ẹ̀ ó rape ẹ̀ ni you are chargeable àwọn kan rape ìyàwó àwọn kan rape adult àwọn kan rape single mother tí ò ní ọkọ àwọn kan wá ń rape under age ṣe mọ̀ pé àwọn kan rape ọmọ ọdún 10 ọmọ ọdún 8 ọmọ ọdún 11 12 13 14
mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́ẹ̀ẹ́dógún, 16. Ìyà tí wọ́n yẹn ló dópin jù nínú bí a ṣe gbọ́ nínú constitution tó wọ́n ń sọ. Now, ká tó wá sọ̀rọ̀ ẹni tí ó bẹ̀sùbẹ̀gbà tó wá kó ọ̀pọ̀lọpọ̀ ọrú àwọn ọmọ yìí tó ń lọ fi wọ́n ṣe sex trade. Tó ń lọ fi wọ́n ṣe sex trade. Tí wọ́n bá tún mú ẹni tó ń kó wọn lọ yẹn náà sìn, àwọn olórí burúkú tọ́lọ́ wọn bayọ̀ wọn jẹ́ nínú àwọn olóṣèlú, àwọn kan ni wọ́n tó jáde tí wọ́n lọ gbà wọ́n lẹ̀. Àwọn ni wọ́n jáde tí wọ́n lọ gbà wọ́n lẹ̀. So, ní tó wá máa ń bà mí lọ́kàn jẹ́ ni pé kàkà kí gbogbo àwa tá a pera wa ní sọ̀rọ̀sọ̀rọ̀ àbáwa blogger, kàkà kí gbogbo wa jáde ká sọ̀rọ̀ lórí nǹkan yìí bí ó tiẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá ò sí ńbẹ̀. Ṣùgbọ́n bí àwa náà ò bá sọ̀rọ̀ ìjọ́ kan ọjọ́ kan nígbà táwọn ọmọ Yorùbá náà bá ti mọ̀ pé nǹkan tó ń lọ yẹn owó wà lórí ẹ̀, torí àwọn ọmọ yìí a lè padà rẹ tí ó soríire nínú wọn lọ́jọ́ ọ̀la tó bá wá gbé ká wálé. Àwọn náà ó rí bẹ́ẹ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ dáadáa ni àwọn náà ó padà jọyìn wọn. Ọmọ Yorùbá kì í ṣerú ẹ̀. Ṣùgbọ́n wọ́n wà encourage tí wọ́n fi ṣe. Tá a bá sọ̀rọ̀ tí àwọn ọmọ Yorùbá tá a bá condemn ẹ̀, instead káwa tá a wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ká condemn ẹ̀, a lè fi 20 years sọ̀rọ̀ Mohbad. 20 years a lè fi sọ̀rọ̀ Mohbad. A lè fi 10 months sọ̀rọ̀ Muyideen àti kí lorúkọ àti Àgbàlá Gabriel. Muyideen àti Àgbàlá Gabriel a lè fi 10 months sọ̀rọ̀ wọn. Ìyẹn ló tún trend lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ tí Mohbad ó tún lọ ọlẹ̀ díẹ̀, wọ́n tún ti rí gbígbóná kan yàjòyàjò. Ṣùgbọ́n instead ká sọ̀rọ̀ tí yóò ṣe àwọn èèyàn láǹfààní, tí ó ṣe àwọn ọ̀ràn wa láǹfààní, tá jẹ́ kí wọ́n mọ ibi tá a ti ń bọ̀, ibi tá a dé dúró àti ibi tá a lọ. Tí á jẹ́ kí wọ́n mọ ìgbésẹ̀ tá a ti ń gbé látàárọ̀ ọjọ́ wa kó tó di àsìkò yìí àti ìgbésẹ̀ aburú tó kù tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Tá jẹ́ kí wọ́n mọ èyí tí kò tọ́ láti ṣe fún ọmọ Yorùbá, torí ìran Yorùbá kan kì í ṣerú ẹ̀. A ní ṣe yẹn. A wà tẹ́bà tí ò tọ́ sí wa, tí ò kàn wá. Ẹ dákun, ẹ wò bí àwọn èèyàn, ẹ wò bí àwọn ọmọ Nàìjíríà, ẹ wò bí wọ́n ṣe family Mohbad yìí yákayàkayàkayàka. Now, ẹ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ń sìn lórí Muyideen pẹ̀lú Àgbàlá Gabriel. Àwọn kan condemn Àgbàlá Gabriel lọ, àwọn kan condemn Muyideen lọ. Ẹ̀yin èèyàn mi, ìwọ̀n ni ìṣòbò fẹ́ràn ẹ̀yìn mọ́. Oore náà níwọ̀n. Mi ò wá láti wá blame anybody o. Ṣùgbọ́n mo wá láti wá jẹ́ ká kọ́gbọ́n lórí tó bá ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kan láì sọ bí wọ́n ó ṣe fi wọ́n náà ṣẹ̀sín nígbà tó bá ṣẹlẹ̀ nìyẹn. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ tí wọ́n mọ̀ sọ fún wọn náà nìyẹn. Ká pé irú Àgbàlá Gabriel tó ti ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, tó ti tu inú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú, tó ti tu ọ̀pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé nínú, tèmi náà ti wá sórí live tí mo ti ṣàdúrà fún, ká wá sọ pé làwọn èèyàn fẹnu àtẹ́ lù bẹ́ẹ̀ yẹn. Àmọ́ nǹkan kan láì sọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi kí ó bàjẹ́ fún tẹ́ni tó bá dáa fún lọ́wọ́lọ́wọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi kẹ́ni tó wà lókè kó jábọ́ ni. Ìgbà tó bá dẹ̀ wà ń sálẹ̀, tó bá ń fa ẹni tó wà lókè láti jábọ́, ó yẹ kó mọ̀ pé orí ẹ̀ ní ó jábọ́ lé. Bó tiẹ̀ wà lórí ilẹ̀ náà, orí rẹ̀ ni ó sì wà, ìwọ ló máa wà lẹ̀ pátápátá, orí tiẹ̀ ni ó sì jábọ́ lé. Bí bàbá wa Láréwájú ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn pé bí ẹni tá a gbọ́wọ́lé lórí bí ò bá jàjàbọ́, ẹni tó gbọ́wọ́lé náà ò ní ráàyè lọ, torí wọ́n fẹ́ kó lọ ibi tó ojú kan yẹn náà ni wọ́n náà máa dúró sí. Ojú kan yẹn náà máa dúró sí. Ẹni fi ní bẹ́ẹ̀ ni a gbọ́wọ́lé lórí ò bá jàjàbọ́, ẹni tó gbọ́wọ́lé náà ò ní ráàyè lọ. Ẹ̀yin èèyàn, ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ṣé wá rí kékeré nínú tàwọn tó ń ṣe púpọ̀ lẹ́nu ọlọ́lọ́ ẹ̀yin tẹ́ ń wò, tó bá jẹ́ wípé irú àwọn nǹkan ìbànújẹ́ bẹ́ẹ̀ yẹn
tó bá jẹ́ pé ẹ̀yin náà ò concentrate lé lórí tó bá jẹ́ pé wọn ò mọ̀ pé ntẹ́yin náà fẹ́ láyé ntẹ́ fẹ́ wò láyé yín nìyẹn bẹ́ẹ̀ wèrè dùn wò lọ́jà kò sí bí lọ́mọ àwọn tí aburú ṣẹlẹ̀ sí yẹn ìwọ ò lè bẹ́ lọ́n kó ṣẹlẹ̀ sí ẹ o but ọ̀rọ̀ aburú yẹn lùwọ́ fẹ́ rí ló interest yẹn ló fẹ́ wò àwọn tó bá ń sọ̀rọ̀ tó dáa tẹ́ bá lọ sórí TikTok ń sìn níbi tí wọ́n bá ti ń dáni lẹ́kọ̀ọ́ irú ètè mi ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ lè mọ́ bàájẹ́ èèyàn 15-20 lọ níbẹ̀ ṣùgbọ́n bí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọyàn àti ìdí mo fi Ọlọ́run lédùmarè búra ẹ lè bá 4,000 èèyàn tí wọ́n máa wò lẹ́ẹ̀kan náà ẹ lè bá 4,000 èèyàn tí wọ́n máa wò lẹ́ẹ̀kan náà Ọlọ́run dẹ̀ ti sọ wípé ọ̀nà ìkúrè ọ̀nà ìyèrè ibi tó bá wù kálukú ni kó gbà èmi kọ́ lèmi ó ṣèdájọ́ ẹ̀ òní mo fi máa ń bínú sí àwọn Muslim àwọn àfáà wa míì tàbí àwọn pásítọ̀ wa míì tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀nà bí ẹni wípé ẹ̀yìnkùlé dádì wọn ni wọ́n dáná sí bí ẹni wípé dádì wọn ni ó tìyàn lùná bí ẹni pé àwọn ni wọ́n ó de oúntọ̀ lọ́wọ́ tí wọ́n fi tì í lùná wọ́n á sọ̀rọ̀ ọ̀nà bíi pé inú yàrá wọn ló wà wọ́n á sọ̀rọ̀ bí ẹni pé àwọn làkọ́bí Ọlọ́run tàbí àwọn nìránṣẹ́ Ọlọ́run àwọn lòjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ń lò after all olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ gbóhùn tó lóun gbọ́ yẹn o wọn gbóhùn tó lóun gbọ́ yẹn o gbogbo wa náà la mọ̀ ń jọ́ sí nígbà tó Onítìrí sọ wípé Ọlọ́run bá òun sọ̀rọ̀ Ọlọ́run lè bá Onítìrí sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹrin léèdè ṣé ẹ mọ̀ pé ìgbà kan wà tí mo mẹ́sì ẹ̀ lórí fídíò mi kan tí mo ní ìyá wa Onítìrí ẹ jọ̀ọ́ nọ́mbà tọ́lọ́run máa fi ń pè yín ẹ ṣe fáwa náà àwa náà fẹ́ bọ́ lọ́run sọ̀rọ̀ àwọn ṣe jẹ́ pé ẹ̀yin nìkan lẹ máa ń gbọ́rọ̀ Ọlọ́run ó ṣe jẹ́ pé ẹ̀yin nìkan lẹ ní nọ́mbà Ọlọ́run lọ́wọ́ mo sọ nínú fídíò mi kan gbà yẹn kó tó di pé ó ṣe ìwà burúkú tó wù ní December yẹn ni o mo ti ṣe wá rí ibi tọ́rọ̀ rẹ̀ já sí téèyàn bá ṣe dáadáa yóò máa rí dáadáa ẹni tí ń ṣàìdá ó lè máa rí dáadáa lénìí yóò padà rá ìdá yẹn lọ́la ìwọ tó jẹ́ pé ìhòòhò ọmọ ọlọ́mọ náà ló wọ náà wò wọn ò wo tọmọ rẹ náà bó bulẹ̀ kó pẹ́ tó ọmọ rẹ ó jára ẹ̀ sí ìhòòhò lójú ayé torí kì í ṣe pé òní ọmọ àmọ́ jára ẹ̀ sí ìhòòhò Ọlọ́run ó bẹ àbẹ̀wò baba lára ọmọ ni ṣe mọ̀ pé Ọlọ́run ti sọ pé Ọlọ́run owú lòun tí bẹ ẹsẹ̀ baba wò lára ọmọ láti ìran kìíní dé ìran tó gbẹ̀yìn wọ́n tó bá fẹ́ kọ́ lọ́run ba ilé ayé ẹ̀ jẹ́ tó fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó rìn hòhò ìwọ làbúrò máa wò hòhò àwọn ọmọ ọlọ́mọ orí íńtánẹ́ẹ̀tì ó gbolè ọgbọ̀lẹ̀ ọgbàṣẹ́wó ọgbà kìíní kan ẹ máa blame àwọn kan pàápàá jùlọ àwọn artiste àwọn kan tí wọ́n máa ń síra álẹ̀ díẹ̀ nínú wa yẹn ẹ wà ní ẹ̀yìn síbẹ̀yìn àgbààgbà ń bẹ ṣé kò ní ìyá àbí kò ní bàbá àbí òní mọ̀lẹ́bí ṣé kì í ṣe adult ni ṣé èmi ni máa kọ ní nǹkan tó gbọ́dọ̀ ṣe ṣé èmi ni mo yá lówó tó fẹ́ fi ṣiṣẹ́ tẹ bá rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà mi ò tí ì ṣe iṣẹ́ ìsìn bóyá wọ́n ti believe pé àwọn ò lè ṣe nǹkan tí àwọn audience fẹ́ wò ń sìn lórí tí ó bá ṣe nǹkan tó audience owó ń sìn ó ti mọ nǹkan tó wọ́n á ṣe ìta sì lè ṣe tí audience lè wò owó ńlá ni wọ́n fi ṣe o mo kàn sára sí irú àwọn Kúnlé Afọláyan irú iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn àwọn èèyàn máa wò ṣáá ni àti bẹ́ẹ̀ lọ àwọn kan náà ti ṣe bẹ́ẹ̀ lọ Yẹmí Àmọ́dù ó ṣe iṣẹ́ tó jẹ́ pé lórí Netflix iṣẹ́ yẹn wà ní number 1 for bíi 2-3 days nígbà tí iṣẹ́ yẹn jáde àwọn iṣẹ́ nìyẹn ṣùgbọ́n níbo ni irú wa ti fẹ́ rówó tá a fi ṣerú yẹn sìn ṣùgbọ́n kò sí ní tọ́lọ́run lè ṣe kò sí ní tọ́lọ́run bọ̀tá wa ò tí ì lówó tá a lè fi ṣe báyìí ṣùgbọ́n tá a tí ì lówó tá a fi ṣe báyìí tá a bá ṣe ẹlẹ́gbẹ́ kẹjẹ́ mú wa tá a mọ̀ pé a fi àwọn obscene nǹkan àwọn nǹkan tí ò yẹ kẹ́ ojú máa rí tá a bá fi ṣe ayé ò ní wò á dẹ̀ ní rówó tá a fi ṣe kí sọ ìwọ làbúrò tó wá lọ yáwó kéèyàn tún waste ẹ̀ tó sì mọ̀ pé ó waste ni ó jẹ́ so ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká ṣọ́ra ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú
mò ń wo àwọn nǹkan tí mo kọ sílẹ̀ yẹn ni ẹ má bínú. Mo fẹ́ fi kinní kan ṣe sample. Nígbà tẹ́yìn máa ń parí tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá ti rí bẹ́ẹ̀ yẹn máa ń tì máa jọba lọ́rùn. Ẹ sísà ó ti lé lóṣù méjì tí mo ti wà l'Amẹ́ríkà o. Mo rí àwọn èrò tí wọ́n ń sùn nílẹ̀ ńlẹ̀ ń ta o. Pẹ̀lú bọ́yẹ̀ ṣe mú nígbà tí mo kọ́kọ́ dé yẹn mo rí àwọn tó ń sùn lábẹ́ bíríìjì o. Èyí tó tiẹ̀ wá worst jù ni pé ìjọ́ kan èmi àtàwọn kan drive lọ sí nínú Chicago. Àwa dúró níbì kan. Mo kàn rí tí àwọn ọmọ bíi tọ́ọ̀gì tán look chattered gan àwọn bíi mẹ́rin wọ́n kàn sáré wá wọ́n ń yípo mọ́tò wa báyìí wọ́n bèrè ẹni àyà tèmi tiẹ̀ ti já pé ṣé kò sí kí làwọn eléyìí wá. Wọ́n wá ní pé drug ni wọ́n ń tà. Wọ́n rò pé ibi dídúró tá a dúró yẹn wọ́n rò pé àwa ara drug ni. Amẹ́ríkà nìyẹn o. Ṣèjọba Amẹ́ríkà náà ò tọ́jú ọmọ ni. Tíjọba Amẹ́ríkà ò bá tọ́jú ọmọ wọn ò ní máa wá gba ọmọ lọ́wọ́ ẹni tí ò bá tọ́jú ọmọ kí wọ́n lọ máa bá wọn tọ́jú ẹ̀. Ṣùgbọ́n bíjọba Amẹ́ríkà bá ṣe tọ́jú ọmọ náà tó ọmọ tó lọ́n bá sọ pé bí ó ṣe yà ní tí ọba ti wò pé bóun ó ṣe yà láyé tó nìyẹn Ọlọ́run ní kéèyàn ọmọ yà rè mọ́ wọ́n tó bá ti mọ̀ pé gbogbo táwọn òbí ẹ̀ ń sọ fún ọ kò tẹ́ ẹ lọ́rùn ò fẹ́ tẹ́tí láti gbọ́ problem gbèsè ayé ẹ̀ nìyẹn. Ẹ máa sọ̀rọ̀ ibi bí ẹni pé kò sí ibi l'Amẹ́ríkà bí ẹni pé àwọn ìlú òyìnbó tó kù kò sí ìnira kankan ń bẹ̀. Ọlọ́run ló ní kí irú wa yòókù ò lé o bí irú wa yóò bá kú ò lé gbogbo tẹ́ ẹ bá ń sọ fún àná la máa gbọ́. Ẹ dákun ìnira wà ní ìlú òyìnbó náà. Ìnira wà nílùú òyìnbó. Iṣẹ́ tí àwọn èèyàn wá ń ṣe nílùú òyìnbó bó ti wulẹ̀ kọ́ kàwé tó kì í ṣe pé wàá kàwé tí o bá ti ní professional thing kan tó bí bóyá doctor and nurses nǹkan kan bẹ́ẹ̀ tí o bá ti jẹ́ pé nǹkan tó bá wọlé nìyẹn tí kì í ṣe pé o mọ irun dì tó lè máa dirun tó lè máa ṣerun iṣẹ́ ọwọ́ kan tó kọ́ bó o gbé master tàbí doctorate degree láti Nàìjíríà wá iṣẹ́ ìdọ̀tí ló ṣe bó tiẹ̀ padà rí send ní arrest feature iṣẹ́ ìdọ̀tí ló kọ́kọ́ ṣe. Now ọ̀pọ̀lọpọ̀ sẹ́tẹ̀ ṣe yẹn lè mọ̀ sí ní Nàìjíríà tòótọ́ yẹn lè mọ̀ lè ṣe Nàìjíríà torí ìlú tá a ti bí ni nìyẹn. Ṣùgbọ́n èyí tẹ́ wà ní diaspora náà ẹ jẹ́ ká bó lè wí ẹ má jẹ́ ká sọ pé ibi tó ló ń fohùn sí ọ̀dà ìjọba kọ́ ni ó tọ́jú ọmọ rẹ̀. Ṣèjọba kan ti ń fún ọyàn lówó oṣù Nàìjíríà rí tẹ́lẹ̀ ni ẹ ti jẹ́ àgbà pé ibà àwọn Amẹ́ríkà ń fáwọn ọmọ citizen wọn lówó pẹ̀lú bá ń ṣe ń fún ọ lówó tí wọ́n bá níṣẹ́ lọ́wọ́ yẹn náà ṣé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padà sábẹ́ bíríìjì ni ṣọ́pọ̀lọpọ̀ nínú wọn máa lọ ta drug ni. Ṣọ́sẹ́bì kan wà tí tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ò ṣẹlẹ̀ ń bẹ̀. Nígbà tí mo kọ́kọ́ wá sí Amẹ́ríkà mo fi Ọlọ́run Elédùmarè búra à ń sọ̀rọ̀ ńjọ́ yẹn níbi 5 years ago à ń sọ̀rọ̀ ńjọ́ yẹn ni ẹni tí mo dé sọ́dọ̀ ẹ̀ wọ́n ti di ọba ń sìn kọ́lọ̀ Elédùmarè bá mi lọ́ra ẹ̀mí wọn àwọn ni wọ́n kọ́kọ́ gbé mi wá sí Amẹ́ríkà. Mr. Laniyan àwọn náà kọ́kọ́ gbé mi wá sí Amẹ́ríkà yẹn. So now wọ́n dẹ̀ ti wà nípò ọba lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ̀ Elédùmarè bá mi lọ́ra ẹ̀mí wọn. Èmi pẹ̀lú wọn ń sọ̀rọ̀ ńjọ́ yẹn wọ́n wá fi àwọn nǹkan tó wà ní fíríjì wọn pé bàbá Sokoti ẹ wo búrẹ́dì yìí in the last 20 years iye tá à ń rà náà là ń rà dì sí o the last 20 years iye tá à ń rà náà là ń rà wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé iye tí wọ́n rà láti for the past 20 years náà wọ́n ṣe ń rà dìgbà yẹn ẹ wá sí Amẹ́ríkà ń sìn ẹ wá béèrè bí nǹkan ṣe gbówó lórí gbogbo nǹkan táwọn náà sọ pé kì í gbówó lórí yẹn kì í tó wá ṣe pé ó ń gbówó lórí lẹ́ẹ̀kan lọ́dún tẹ́ ẹ bá lọ ra èmi àtọmọ mi jọ lọ sí African store dáadáa nǹkan tá a rà lọ́sẹ̀ yìí tá a débẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ owó rẹ̀ tó ti pọ̀ ju iye tá a rà lọ́sẹ̀ yìí lọ Amẹ́ríkà nìyẹn o ẹ̀yin wà dúró ẹ máa jókòó ẹ máa bíléèmù ìjọba àwọn ọmọ yìí náà máa bá bíléèmù ìjọba pé ìjọba ni ò jẹ́ àwọn ó strive ìjọba ni ò jẹ́ káwọn ó gòkè ẹ dákun tíjọba ó bá jẹ́ kí wọ́n ó gòkè kí ni kíjọba ó ṣe fún wọn
God so good Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn mọ̀ ya wọn lówó kàwé sẹ́yìn káwọn àti ẹ̀ ní òkè orí burúkú tó bá ẹ olówó tó o lè fi tọmọ rẹ léèwé ṣùgbọ́n àwọn àlè ló ń lọ san fún ọ̀sà lè bá ọmọ rẹ yáwó sìn tí ó fi kàwé tó bó tiẹ̀ lè san tọmọ yẹn bá dàgbà tó kàwé ẹ̀já tó bá ríṣẹ́ ìjọba ó máa yọ owó yẹn nú owó oṣù rẹ̀ díẹ̀díẹ̀ náà yóò máa sanwó yẹn díẹ̀díẹ̀ so kò tiẹ̀ kàn wọ́ tó ojóbi mọ́ ìwọ tó ojóbi wèrè tó ojóbi olórí burúkú tó lè rán ọmọ níléèwé tó jẹ́ òbí olórí burúkú tó lè rán ọmọ tiẹ̀ níléèwé kò kàn yẹn mọ́ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti àgírí pé àwọn fẹ́ máa yá àwọn ọmọ lówó láti kàwé ọ̀dà ẹ̀dá kan torí Ọlọ́run kílẹ̀ tó ń fẹ́ ṣé Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ni wọ́n kọ́kọ́ ṣe olórí orílẹ̀-èdè yìí ni síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀yin Yorùbá kan nítorí Òbí tẹ́ ẹ tẹ̀lé torí Àtíkù tẹ́ ẹ tẹ̀lé ẹ̀ tó máa bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ìbú tẹ́ bú tó fi dórí oyè tẹ́ ló ń tọ́ ara ó ń yàgbé ara ó ń ṣubú ó ń ṣe gbogbo ẹ̀ ó ń ṣàìsàn ó ń ṣe kinní kan àwọn kan tí mi ò fẹ́ dárúkọ wọn lórí íńtánẹ́ẹ̀tì tó ní òun ti rí wọn àwọn ti rókú ẹ̀ wọ́n ti kú ní kinní kan ó ti ṣe kinní kan ní kinní kan ènìyàn náà sì ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sì ń bẹ láyé ìsìn o kẹ wo bí àwọn nǹkan tán sọ ń gbà yẹn ṣe dọ̀tí wọn tó tán sọ ń gbà yẹn ń jà wọ́n ń sìn tọ́lá àwọn náà ò rí ènìyàn máa ń sìn láti ìgbà tí wọ́n ti sọ parú àwọn ọ̀rọ̀ yẹn àti àwọn ọ̀rọ̀ míì tó tóbi tó bẹ́yẹn ni wọn ò ti jẹ́ èèyàn mọ́ lójú àwọn èèyàn wọ́n ti mọ̀ pé kò sí rọ́tàn lè pa. so àwa ọmọ Yorùbá àwa ní láti stand out pẹ̀lú ògo Ọlọ́run á gba òmìnira ilẹ̀ Yorùbá gbogbo ẹni tínú ẹ̀ ò bá dùn sí gbogbo ohun tó bá yẹ k'Ọlọ́run bá wa ṣe fún láti gbè wá jà Ọlọ́run bá wa ṣe fún ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni tínú ẹ̀ ò bá dùn sí pé kọ́mọ Yorùbá ní òmìnira. now ètò tó jọ bí rẹ̀ ni pé bàbá wa Olúfàlàì wọ́n jáde wọ́n sọ̀rọ̀ akin wọ́n sọ̀rọ̀ ìdùnnú wọ́n jẹ́ kí ẹ̀yin tí ẹ nígbàgbọ́ nínú pé kàn ṣe regionalization wọ́n sọ ohun tó wà nídìí regionalization fún wa wọ́n sọ ohun tí ó wà láyé ìgbà yẹn ó lè jẹ́ pé àwa kéré ńgbà náà gbogbo ohun tó wà láyé ìgbà yẹn ìjọba àkọ́kọ́ tán kọ́kọ́ ṣe tí àwọn region mẹ́tẹ̀ẹ̀ta agree lé lórí kó tó di wípé Abacha dá gbogbo ẹ̀rú kí wọ́n tó fagilé gbogbo ìwé òfin ìgbà náà tá à ń lò kí wọ́n tó gbé òfin alónilọ́wọ́gbà tí wọ́n jáde. Bàbá jẹ́ kó yé wa wípé nígbà yẹn tí wọ́n tún pe àwọn tí bóyá láyé Jonathan tán tún pe àwọn pé káwọn wá debate lórí kí ni ẹ fẹ́ ká ṣe kí ni ìjọba kí ni àwọn aráàlú fẹ́ lórí ìṣàkóso ìjọba wa wọ́n ní àwọn làwọn tó hẹ́ẹ̀dì gbogbo àwọn Yorùbá lọ àwọn ni Yorùbá ń fọ̀rọ̀ sí lẹ́nu ṣe máa wá ní bàbá tó ti tukọ̀ orílẹ̀-èdè yìí sẹ́yìn ṣe máa láwọn náà ò tó gbọ́n ni ṣe máa láwọn náà ò tó gbọ́n ṣe máa ní gbogbo tó ń ṣẹlẹ̀ àwa nìkan ló ń ṣẹlẹ̀ sí kò kàn wọn àwọn ò ní mọ̀lẹ́bí kankan tí à ń jẹ tí nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn. so wọ́n jẹ́ kó yé wa wípé autonomy máa wà fún region kọ̀ọ̀kan dẹ̀ máa tún ní àwọn gọ́fúnà lábẹ́ wọn pé n tá a bá pa èyí tó bá jẹ́ commission tá a máa fún central nìkan la máa fún wọn gbogbo ohun táwa bá ń pa nílé tiwa ilé wa ni ó wà. ìgbà yẹn sọ fún mi ṣé wọ́n fi Haúsá ṣe commissioner àbí wọ́n fi Ìgbò ṣe commissioner nílẹ̀ Yorùbá ṣé Haúsá ò fi Yorùbá ṣe commissioner àbí wọ́n fi Ìgbò ṣe commissioner nílẹ̀ Haúsá ṣé Ìgbò ò fi Yorùbá ṣe commissioner àbí yóò fi Haúsá ṣe commissioner ní region tiwọn. so total freedom wo la tún wá ń wájú yẹn lọ total freedom wo la ń wájú yẹn lọ ṣé bí àwọn yẹn ṣe àwọn bàbá wa yẹn Awólọ́wọ̀ báwọn ṣe leave fúngbà yẹn tí Awólọ́wọ̀ fi ṣe gbogbo tó ṣe tó jẹ́ first in Africa not in Africa àwọn Europe country míì a ní television station síwájú wọn a ní
yunifásitì síwájú àwọn ìlú míì nílùú òyìnbó. Àwọn ìlú tá a ní yunifásitì tá a ní tẹlifíṣàn station síwájú wọn yẹn, ẹ lọ wo táwọn ìlú yẹn ti dà lénìí, ojú kan náà làwa wà, kò dẹ̀ sí nǹkan kan tó fà á, àwọn aṣíwájú wa ni. Ẹ dákun, àwa mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kó papọ̀ yẹn, orí burúkú, Ọlọ́run jẹ́ kó orí burúkú ó bá àwọn tán kó wa papọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ní dárí ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ yẹn jẹ wọ́n, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́mí wọ́n ti bọ́ lórí pé ẹ fọ́ọ̀sì márẹ́ẹ̀jì tí kọ̀tọ̀kan ẹnìkọ̀ọ̀kan wá, ẹ fọ́ọ̀sì ẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ sí ńgbà yẹn, Ọlọ́run á bínú sí yín o. Bá a bá rẹ́ni tó ti kú nú yín, Ọlọ́run ní forí jì òkú ẹ̀. Torí ẹ̀yin lè kó wa sínú àdánwò tá a wà lénìí. Irú àwa ọ̀bá gbádùn gbogbo ọjọ́ ayé wa, wàhálà la fi ṣe lórí àjẹ́ àmú, lórí àtọmọ léèwé. Tipátipá la fi ń lera sọ nígbà tó bá lọ́mọ méjì mẹ́ta ní yunifásitì, pàápàá jùlọ tó tún wá jẹ́ private university. Kí làwọn èèyàn fi ọmọ sí private university? Kì í ṣe wípé torí pé wọ́n lówó lọ́wọ́, ṣùgbọ́n torí wípé nígbà tó wọ́n bá lọ government university, bóyá state university àbí federal university, tó jẹ́ pé ọdún 4 tàbí 5 ni kọ́ọ̀sì tó lọ sí, tó jẹ́ pé torí strike ó lè lọ́dún 8. Ṣé wọ́n tó lówó lọ́wọ́, ṣé òkùnkùn nípa kí tí mọ́lẹ̀ pé ibi kò sí tó lè affect education ẹ̀, yearly education ẹ̀, kò sí tó lè affect ẹ̀. So kéyìn kú pa kí tí mọ́lẹ̀, bọ́jọ́ gbé nǹkan tà ní, bọ́jọ́ sáré àsáfẹ́ ẹ̀kú ni, tí wàá fi tọ́mọ tiẹ̀. Táwọn èèyàn kan bá ṣe bẹ́ẹ̀, tí wọ́n bá wá jèrè ọmọ, ìwọ kan wọ́n máa rànjú. Tí wọ́n bá jèrè ọmọ, ìwọ tó bá rànjú, ojú yẹn máa fọ́ ni. Ọlọ́run máa fọ́ ojú yẹn máa lójú ni. Torí ó túmọ̀ pé ire tí ó ń ṣẹlẹ̀ sáwọn yẹn kò wù ọ́ nìyẹn. Ọlọ́run ọ̀dẹ̀ ní rore kàn àwọn náà. Tó rore òwú ẹ, àwọn tó lọ́n ṣeré fún kò tẹ́ ẹ lọ́rùn. Ilé ayé yìí náà dìwọ́n náà dẹ́wà nígbà táwọn yẹn ń sáré kàbàkàbà lórí bí wọ́n ṣe tọ́mọ, bí wọ́n ṣe gbá, bí wọ́n ṣe ṣàwó. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹ má bà mọ̀lẹ́bí onímọ̀lẹ́bí jẹ́ mọ́. Èyí tẹ́ ẹ ṣe nínú ìgbésí ayé àwọn òbí Mohbad yẹn ó tó gẹ́. Àìmọye àwọn èèyàn náà ló tún ti kú lẹ́yìn Mohbad náà, kí lẹ ṣe lórí wọn? Torí pé ẹ mọ̀ pé yẹn lórúkọ, dẹ̀ fi rówó. Ṣé àwọn táwọn sọ̀rọ̀ lórí Mohbad mọ́ tá a wò pé àgbàlagbà ni wà á gbọ́dọ̀ máa fi owó ọmọ, àwọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tó dáa fẹ́ fi rú ọmọ yẹn wówó, sáwa náà wàá jẹun látìgbà náà ni? Lẹ́sọ̀wọ́ tẹ̀yìn rí ọ̀ṣọ́ mọ yín lọ́wọ́ ni, nítorí owó ìbànújẹ́ ni. Sọ mọ yín lọ́wọ́ ni? Kò lè mọ yín lọ́wọ́, èèyàn ń fi rú owó yẹn ṣe nǹkan rẹ̀. Èpè kọ́ mi ò ṣépè fún yín, ṣùgbọ́n ẹnìkan ìfowó ẹkún rajà ẹ̀rín. So mo kàn máa bẹ ẹ̀yin Yorùbá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ojú ò ní tì wá, Ọlọ́run ò ní jẹ́ ká ṣèṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kí a kóra wa sí ọ̀nà tá a fi ṣe ìtọ́ni. Ẹ wo, òmìnira ilẹ̀ Yorùbá fẹ́ẹ̀ tẹ́ wa lọ́wọ́ o. Bẹ́yàn fẹ́, bẹ́yàn kọ̀, mi ì lè sọ pé nìní, mi ì lè sọ pé lánìí. Ṣùgbọ́n dá mi lójú pé nínú òmìnira ilẹ̀ Yorùbá yóò bá èmi láyé. Gbogbo ọ̀ tó ń wò mí náà tínú ẹ̀dẹ̀ dùn sí ọ̀rọ̀ òmìnira Yorùbá yẹn, yóò bẹ̀ láyé, yóò bẹ̀ láyé ara ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe lórí ìlú, ẹ ní jẹ́ lórí ìdùbúlẹ̀ àìsàn pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo owó ọmọ Yorùbá tínú ẹ̀ ń dùn sí kárí òmìnira ilẹ̀ Yorùbá gbà, ayọ̀ ò ní bàjẹ́. Àwọn kan àwọn máa bú wa, wọ́n máa búrò èmi, ṣé ẹ̀yin náà lè lọ dìbò fún wọn? Ṣé ìgbà tá a dìbò fún wọn, ṣé ọmọ wa ò lè tẹ́tí sí wa sí? Ṣé à ń sọ̀rọ̀ sóńgbò àbí ògbọ́? Ṣé ọjọ́ sí táàkì kan tí kí náà ń porúkọ ẹ̀, gọ́fúnà Central Bank tí wọ́n introduce nígbà táyé kick against ẹ̀, ṣé aṣíwájú ò rí fàṣẹ pé kán mọ́ ṣe mọ́? Ṣé láyé Buhari, ṣé ebi nígbà tí ò ti ẹ̀gbọ́n tẹ̀ wí, torí pé bá a ṣe dìbò yan Buhari tán ni wọ́n ti gbá igi ńláńlá méjì bọ́ létí, wọ́n ti gé tí ẹ̀ lọ. Buhari ọ̀bá ń gbọ́ nǹkan kan, kò sí ní tó kàn. Tẹ́ ẹ̀ bá ti pààyàn lé wọn lé ọ̀dọ̀ tiẹ̀ ó tán. Gbogbo àwọn tí wọ́n pààyàn state ẹ̀
wọ́n pààyàn local government ẹ̀ wọ́n pààyàn wọ́ọ̀dù ẹ̀ kò ní mínísì bí gbogbo ayé bá ṣùgbọ́n ó dá mi lójú pé ó dàbí ẹni pọ́lọ́run máa fi Buhari yẹn jẹ wá ní Nàìjíríà ni torí pé tá a bá rántí ìjọba tó ṣe ń jọ sí náà ẹ mọ̀ pé ìjọba àdánwò ni kò yẹ ká tún ronú ẹ̀ kò yẹ ká tún rò pé á dìbò yẹn rú ẹ̀ mọ́ ṣùgbọ́n àkọọ́lẹ̀ Ọlọ́run ti kò àkọọ́lẹ̀ Ọlọ́run ti kò tákọọ́lẹ̀ Ọlọ́run ọba ní kò ní irú Ọbásanjọ́ ò ní wà lọ́gbà ẹ̀wọ̀n kó dẹ̀ sọ wípé Abíọ́lá yìí ṣe mẹ̀sáyà nígbà tí Abíọ́lá tó wà lórí tráyà rẹ̀ yẹn kó sọ pé Abíọ́lá yìí ṣe mẹ̀sáyà kó wá jẹ́ pé òun náà ni ó jogún gbogbo wàhálà Abíọ́lá yẹn kọjọ́ náà ni wọ́n wàá ronú pé ẹ lọ́ mú jáde wá nú ẹ̀wọ̀n ká wá fi ṣe olórí orílẹ̀-èdè iṣẹ́ Ọlọ́run nìyẹn kì í ṣiṣẹ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ wa ò dìbò fún majority wa ò dìbò fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọlé àbí ò wọlé rí so ìgbà táwọn kan pariwo muslim tó jẹ́ pé muslim christian pọ̀ nínú àwọn gọ́fúnà nílẹ̀ Yorùbá ẹyọ kan náà la rí nílẹ̀ Yorùbá tó jẹ́ inú gbogbo àwọn gọ́fúnà ilẹ̀ Yorùbá gan mélòó nù wọn ló jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nù wọn ni wọ́n jẹ́ christian tí deputy wọn náà tó jẹ́ christian àwọn ò pariwo lórí ìyẹn so ọ̀rọ̀ muslim ẹ mọ bẹ́ẹ̀ ṣe pariwo tó kó lè sọ fún wa pé kò lè débẹ̀ kò lè wọ́n ṣe máa introduce nǹkan bẹ́ẹ̀ iṣẹ́ Ọlọ́run nìyẹn kì í ṣe iṣẹ́ ẹnìkan báwa náà ta campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tá a bá bìlẹ̀ pé iṣẹ́ ọwọ́ wa ni à ń tanra wa ni ṣùgbọ́n a ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àwọn Yorùbá nation náà tún ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ gbogbo wa ni mò ń sọ èmi ò dẹ̀ ní yé sọ Yorùbá nation ó kó 40% nínú bí Aṣíwájú ṣe dé ipò tó dé yẹn ìdí dẹ̀ ni pé tí kò bá ṣe wípé àwọn Fúlàní tí wọ́n wà ní ipò gómìnà tàbí jù bẹ́ẹ̀ lọ pé wọ́n mọ̀ wípé táwọn ọba ìzónù kìíní fún Yorùbá sìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó padà lọ join àwọn Yorùbá nation rẹ̀ tó bá dẹ̀ ti join Yorùbá nation tán á wà mú 2 àtàwọn àti Ìgbò á fi 2 to beat 1 wọ́n á wò pé ẹ mọ̀jẹ̀ ajẹ́ káwọn eléyìí ó lọ o ní tí wọ́n fi sọwọ́ lẹ̀ nìyẹn o tí gbogbo àwọn gọ́fúnà tí wọ́n jẹ́ Fúlàní fi ń pariwo pé láyé south lọ́kàn wọ́n máa pariwo south lọ́kàn wọ́n tún pariwo south west lọ́kàn so tó bá ní south west lọ́kàn ẹ wá dárúkọ ẹnìkan tẹ́ mọ̀ wípé ó dìsáàfù nǹkan yẹn ju Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ ẹ dárúkọ ẹnìkan bá mi sọ̀rọ̀ lónìí màá padà èmi pẹ̀lú àjọ sọ̀rọ̀ ẹ má ti jẹ́ sọ tó sọ mo pẹ̀lú àjọ sọ̀rọ̀ bóyá máa tún padà bóyá máa rí kọlù ẹ̀ tí mo máa gbé sí ilé títẹ̀ máa tún gbọ́ nǹkan tí irú ẹni yẹn sọ mi mọ báwo yẹn ṣe máa ń ronú nígbà tí ò sọpọlọ fóònù mi kọ́ọ̀tì gbà yẹn so iná ti kú lórí ẹ̀ mo wá sórí lọ charge ìgbà tí mo charge mo pé padà wá lóhun wà bíṣẹ́ otherwise bá ti discuss pẹ̀lú ẹ̀ so ẹ̀yin yẹn mi àní rí jù báyìí lọ ẹ dákun torí Ọlọ́run mo fi Olódùmarè bẹ̀yìn ojú òní tì yín àwọn nǹkan tó bá yẹ ká tẹ̀bàtì nìyẹn ẹ̀yà tẹ̀bàtì tó bá wọn kan bá wá ní àwọn nǹkan tí ò yẹ káwọn tẹ̀bàtì làwọn máa tẹ̀bàtì gbogbo owó tó bá ti ń bá wọn wò náà ìwọ náà ti wà ń pò wọn ó ti wà ń pò torí ẹrú àwọn tí ò yẹ kí wọ́n tẹ̀bàtì nǹkan míì tí wọ́n ń tẹ̀bàtì yẹn èmi rí wọn léèyàn kéèyàn èmi rí wọn bíi alárùn ọpọlọ àjẹpọ̀ wọn náà ti dà alárùn ọpọlọ yẹn tó bá jẹ́ pé nǹkan tí ò da nǹkan tó tàbùkù Yorùbá yẹn gangan nìwọ gangan ní interest láti wò tàbí ìhòòhò àwọn ọmọ Yorùbá ká máa bọ́ra álẹ̀ fún yín ìnìwọ náà ló wù ọ́ náà láti wò ọmọ rẹ̀ ó padà rìn ìhòòhò wọ́n já ọmọ rẹ̀ ìhòòhò lọ́wọ́ jà pẹ̀lú ògo Ọlọ́run so that ìwọ náà rí bí inú yẹn ṣe ń dùn sí inú òbí irú àwọn òbí yẹn ṣe ń dùn sí àwọn òbí tí ọmọ wọn tẹ́ kọ́ ọmọ wọn lọ Ghana yìí ẹ dákun ẹ wo irú ipò tí ẹlòmíì lè kú nítorí ṣọ́ọ̀kì yẹn lè pa ẹlòmíì káwọn tó ká ọmọ yẹn padà wálé wọ́n ní ọmọ ìyá mẹ́ta kan wà bẹ́ẹ̀ ọmọ ìyá mẹ́ta ìyá kan ló bí èèyàn mẹ́ta Táyé Kẹ́hìndé wà nù wọn so now wọ́n dẹ̀ kó gbogbo tí ìyá yẹn gbọ́kànlé ilé ayé rẹ̀ wọ́n dẹ̀ ń lọ kó wọn ṣàṣẹ́wó bọ̀bọ̀ tó kó wọn lọ náà ọmọ ìyá rẹ̀ gangan náà ọmọ ìyá ẹ̀ obìnrin ó mú yẹn náà lọ́wọ́ so ẹni tó bá tẹ aṣọ bàbá mọ́lẹ̀ ṣé kò lè fa aṣọ bàbá tiẹ̀ ya so wá yẹ ká encourage irú ẹni bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé ó yẹ kíjọba ó tọpinpin sìn
àwọn tí wọ́n ń ṣe kinní yẹn ó yẹ kí wọ́n kú sẹ́wọ̀n ni torí gbogbo àwọn ọmọ yẹn pátápátá under age ni wọ́n ẹyọ kan náà nínú wọn ni mo gbọ́ tó sọ pé ọmọ 18 years ó dẹ̀ lè mọ́ ti wọ 18 years yẹn gan so gbogbo àwọn yòókù under age ọmọ 13 14 15 16 kéèyàn dẹ̀ kúrò àwọn ọmọ yẹn àwọn tí ò tí ì yọ lójú ara yẹn tipátipá náà fi lọ́yàn láyà kéèyàn dẹ̀ kó wọn lọ ṣiṣẹ́ aṣẹ́wó ẹ wo ibi tí àwọn èèyàn bá ọ̀rọ̀ ilé ayé wọn dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní máìdì láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ fẹ́ bà ọjọ́ iwájú àwọn ọmọ tiwa jẹ́ ọjọ́ iwájú yín lọ́jọ́ iwájú o ọjọ́ iwájú yín ti bàjẹ́ ẹ̀yin gangan ọjọ́ iwájú yín ti bàjẹ́ tí ìjọba bá gbọ́n tá à ń sọ yìí ẹ̀wọ̀n gbére ló yẹ kẹ́ ẹ wà ìgbà tá a gba òmìnira lẹ̀ Yorùbá inú ọgbà ẹ̀wọ̀n ló yẹ kẹ́ ẹ wà inú ọgbà ẹ̀wọ̀n náà lọ́rọ̀ wọn dẹ̀ bá mi gbé yé de gbogbo ẹ̀yin tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké báyìí tó bá yá ẹ tàwọ́ sí Yorùbá náà tó bá yá Yorùbá náà dára yín inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú mi dùn pé mi ò rí Yorùbá kankan láàrin àwọn ṣùgbọ́n kì í ṣe pé mo fi ń yọ àwọn elédè tó wà ńbẹ̀ yẹn mi ò fi yọ wọn rárá but inú mi dùn pé àwọn ọmọ ìyá tèmi ò tiẹ̀ sí mẹ́ but bá wá ní ká máa wo ọ̀rọ̀ yìí náà àwọn ọmọ ìyá mi ó padà wà ńbẹ̀ náà ni àwọn ọmọ ìyá tẹ̀yìn náà padà wà ńbẹ̀ ni torí gbogbo Yorùbá lọmọ ìyá yín gbogbo Yorùbá lọmọ ìyá mi tó tá a bá ti rí Yorùbá méjì mẹ́ta ńbẹ̀ àwọn ọmọ ìyá tiwa náà ti wà ńbẹ̀ nìyẹn so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bá wọn bó lè wí ẹ má jẹ́ ká sọ pé ibi tó lóun fún un sí ni ò dáa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ojú òní tì yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ mo wà ní Houston Ọlọ́run nínú màrà wà pẹ̀lú wa ojú òní tì wá alẹ́ yìí ni wọ́n ń ṣe àti bẹ́ẹ̀dẹ̀ mi ní Houston ẹ̀yin èèyàn mo kí yín pé ojú ọ̀fẹ́ ra kù.